Òṣèré Nollywood Yorùbá Wumi Toriola fi ìtara inú dídùn àti ayọ̀ ka ọjọ́ ìbí ọmọ rẹ̀ Olúwafikáyọ̀ èyí tí yóò pé ní ọmọ ọdún 4. Nínú ìfìwéránṣẹ́ kan lórí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀ láìpẹ́ yìí níbi tí ó ti pé àwọn àwòrán ìgbà ipò ìlóyún rẹ̀ tí ó sì jẹ́rìí sí ìfojúsọ́nà àti ọpẹ́ tí ó ní àti ìrírí abiyamọ. Ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí Àwẹ̀rọ TV níbi tí ó ti ní àǹfààní láti mọ bó ṣe lọ ní Yorùbá movie industry àti entertainment industry lápapọ̀. Ẹ má gbàgbé àti fún fídíò yìí ní ìkáwọ́ èyí tí a mọ̀ sí thumbs up like, kí ẹ lọ comment section láti lọ contribute, kí ẹ lè subscribe sí YouTube channel wa, ìyẹn kò ná yín ní ìkankan. Tí ẹ bá ti gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Òṣèré Nollywood Yorùbá Wumi Toriola láti fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run bí ọmọ rẹ̀ ti ń súnmọ́ ọjọ́ ìbí 4. Láìpẹ́ yìí ló mú lọ sí ojú ìwé Instagram rẹ̀ láti pín àwọn àwòrán ìgbà ìlóyún rẹ̀. Ìfarahàn yìí jẹ́ ìránnilétí ìrìn àjò àgbàyanu tí ó ń rìn gẹ́gẹ́ bí abiyamọ, ó sì fi ìmoore rẹ̀ hàn sí Ọlọ́run fún gbogbo ìgbésẹ̀ ìrìn àjò yẹn. Ní ọdún tó kọjá ní ọmọ rẹ̀ pé ní ọmọ ọdún 3 tí ó sì ṣe àjọyọ̀ rẹ̀. Wumi Toriola sọ ọkàn rẹ̀ jáde nínú àtẹ̀jíṣẹ́ kan gígùn lórí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀. Nínú ìfìwéránṣẹ́ yẹn ó gba àwọn àdúrà tọkàntọkàn fún ọmọdé náà. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀bùn iyebíye ti ìyá. Ó ní ohùn màmá tí ó rọrùn láti ọ̀dọ̀ ọmọ rẹ̀ mú ayọ̀ tí kò ní ìwọ̀n wá sí ọkàn rẹ̀. Ó ní òun mọ rírì ayọ̀ ńláńlá, àlàáfíà, ìbùkún àti púpọ̀ sí tí ọmọdékùnrin yẹn ń wá sínú ìgbésí ayé òun. Ó ṣe pàtàkì láti ní òye pé ìrìn àjò Wumi Toriola sí ipò abiyamọ kì í ṣe láìsí àwọn ìdojúkọ. Òun àti ọkọ rẹ̀ pinnu lákòókò láti lọ sinmi kí wọ́n tó gbìyànjú fún ọmọ lẹ́yìn ìgbéyàwó wọn. Nígbà tí wọ́n tún bẹ̀rẹ̀ ìgbìyànjú, wọ́n dojúkọ oṣù 6 tí aláìṣe abiyamọ tí ó fa àìbalẹ̀ pàtàkì. Ní ìdáhùn, wọ́n wá ìrànlọ́wọ́ àwọn dókítà láti ṣe ìdánimọ̀ èyí tí ó sopọ̀ mọ́ ọ̀nà àìrọ́mọbí wọn. Lẹ́yìn tí àwọn onímọ̀ ìṣègùn fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn méjèèjì dára ní ìlera, kò sí ohun tí ó ṣe wọ́n. Wumi Toriola lọ gbìyànjú láti ṣe IUI èyí tí àwọn olóyìnbó ń pè ní intrauterine insemination gẹ́gẹ́ bí àṣàyàn èyí tí ó já sí màbo. Ní àtẹ̀lé èyí ó tún ronú IVF èyí tí àwọn olóyìnbó mọ̀ sí in vitro fertilization. Bí ó ti wù kí ó rí, àwọn ìṣẹ̀lẹ̀ àgbàyanu kó ṣẹlẹ̀, Ọlọ́run sì dáhùn sí àdúrà rẹ̀ ní ọ̀nà ìyanu nípa fífún wọn ní ẹ̀bùn ọmọ. Ní ìṣeniláàánú, ó tún ṣe àkíyèsí pé Wumi Toriola fi ìdí ìyapa rẹ̀ àti ọkọ rẹ̀ múlẹ̀ ní ọdún tó kọjá tí ó fi hàn pé ìgbéyàwó wọn parí. Láìka àwọn ìpèníjà tí ó dojúkọ, ìrìnàjò rẹ̀ gẹ́gẹ́ bí ìyá sì jẹ́ apá pàtàkì nínú ìgbésí ayé rẹ̀. Ó sì ń ṣe ní ìlérí láti máa ṣìkẹ́ ọmọ rẹ̀ Olúwafikáyọ̀ pẹ̀lú gbogbo ọkàn rẹ̀. Tó kò ní ju báyìí lọ lórí ètò yìí. Ẹ̀yin olólùfẹ́ Àwẹ̀rọ TV, ẹ lọ sí comment section láti lọ kọ happy birthday sí ọmọ Wumi Toriola yìí tí yóò pé ní ọmọ ọdún 4. Kí ẹ fún fídíò yìí ní ìkáwọ́ èyí tí a mọ̀ sí thumbs up like, kí ẹ sì má gbàgbé àti subscribe sí YouTube channel wa.